àwọn kéwò àwọn oníkéwò òjijì gbogbo àwọn àwọn yìí báyìí kí ni wá àbí kí ni wá ẹnìkan wá dé wá gbé wà bí àwọn ọmọ wa polówó yẹn fún wa wọ́n wá gbé wà bí wà ní ìyà tó já sí wípé bàbá tó bí bínú sí kúrò láyé ni àbá gidi ni bínú sí kúrò láyé ó sì pèrè ní ìmáàmù gbogbo mùsùlùmí. àwọn oníròrí bóyá ẹ ti kàwé the man who saw tomorrow bẹ́ẹ̀ bá ka sẹ́ni rò rí wọ́n láì fún àtàbí tí èèyàn bá ní láka ìkòrí kòrí. ọ̀hún ẹ gbàgbé àwọn adájẹ́ àṣàyíra adájẹ́ máa lè di mẹ́ta náà ní principles wa táàbí gbọ́ ọlọ́run yé alukuran aladi àti lakayi. ètò kúndùn ọgbà wájú lakayi wọn fi gbọ́gbọ́ ọ̀rọ̀ lẹ́yìn wọn fi ń lè ya mú yàtọ̀ láàrin ọlọ́run àti jésù ọlọ́run àwọn èèyàn ní lakayi wọn ní lakayi ọlọ́run sọ pé wọ́n máa yà kí lù wá. alhamdulillah adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atúrọ̀kẹ́ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ike Allah azza wa jal àtúrà ilé jẹ́ tán rẹ̀ kuma bá Ànábì Muhammad kuma bá wọn rálẹ̀ rẹ̀ kó sì má bá wọn sahaba rẹ̀ ẹ̀yàn ma yawa nínú Islam lórí sunna Ànábì Muhammad sallallahu alaihi wasallam akirawa ikwe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh barakallahu fikum ẹgbẹ́ bá ti máa ń sọ fún ẹnì kọ̀ọ̀kan wa ìgbẹ́nu dára tẹ́lẹ̀ ṣe fún wa onípa wọn lórí bí ìtàn sọ́tà fi ń ṣàlàyé sí Allah bẹ̀rẹ̀ dá yìí láti fi lé ìrújú àwọn onírújú jìnnà àti ìdábàjẹ́ wọn lẹ̀ sínú ẹ̀sìn ẹ̀mọ́ ṣàmùbá wa tànká kí àǹfààní rẹ̀ kò lè kárí kó sì lè ká oko. Naam, gbogbo alágbọ́n tí àfa yìí sọ gbogbo alágbọ́n tó wí gbogbo alásìgbò ogun tó jáde lẹ́nu rẹ̀ sí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala awalan thumma sí sheikhul islam ala ragmi unufi ahlil bid'ah oyi báyìí sí sheikhul islam Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala kí Allah bá yẹ dáma ṣàbáni kẹwọn. So àmọ́ká tó lọ síbẹ̀ yẹn àfá yìí so ìròyìn kọlu ẹ̀kẹ́ máa sọ pé kárẹ́ ni tí ó sọ pé kìíní kan rí bẹ́ẹ̀ ká kan kéwú náà dà so kéwú náà dà àìmọye àwọn nǹkan tó yá sí pé ẹ ti sọ tó já sí pé a bá yín tọwọ́ bọ̀ ní ti ìmọ̀ ní ti tíra àfá àtẹ́bájáde tẹ́fẹ́ fèsì ẹ má fẹsẹ̀ gbásẹ̀ mọ̀ nífà so ẹ mọ̀ fẹsẹ̀ gbásẹ̀ mọ̀ nífà ṣe ríru yín tẹ́ ẹ bá fi lè dábàá rẹ̀ pé ẹ fẹ́ gba challenge àwọn tó bá ju challenge sí fún munazara lórí iṣẹ́ tẹ́ fẹ́ máa ṣe fáwọn ẹni tí wọ́n gbé igbá mufti lẹ́yìn lọ́wọ́ so àṣírí yín ó tú gidigidi gan torí pé kíni ó níbi tẹ́ nájú tó tíra mọ́ so then tẹ́ bá tẹ̀ tún nájú tó tíra dáadáa gan ó yé báyìí so Ash'ari àánú ní ìsìnà nígbà so lára àánú Ash'ari ìwà wọlé síbi tẹ́ ti sọ pé ẹ̀yin tẹ́ jẹ́ Ash'ari so kìtàbà ti sunna àti làákàì òun lẹ́yìn fi ń ṣẹ̀sìn bàbá ńlá ọ̀rọ̀ tẹ̀ lọ́rọ̀ yẹn so wallahi tí àfáà yìí bá ń sọ̀rọ̀ nípa Ash'ari mo máa ń wò pé kí ni àfáà yìí ń claim Ash'ari sí so ẹ ti gbàgbé pé ó wà nù ìlànà àwọn Ash'ari an yuqaddimu al-aqla ala an-naql kí wọ́n máa ti làákàì síwájú lórí kíni lórí ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dà àbọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam nínú ìlànà Ash'ari nínú so ìta Ash'ari mú ní ojú ọ̀nà gangan nìyẹn so ká Ash'ari tó lè mú ẹ̀rí oye wọ́n ti làákàì síwájú náà oye wọ́n kọ́ ti làákàì síwájú náà so in tí ò bá bá làákàì wọn mú wọ́n ṣe kíni tarahu wọ́n jùnú hadha ad-dalal anu lélẹ́yìí so nítorí làákàì ọmọ ènìyàn yìí làákàì tí ń bẹ lórí wa yìí ọpọlọ tí ń bẹ lórí wa yìí so sọpọlọ tó yá sí pé ńgbà míì gan ò ní lè ṣe calculation ò ní lè ṣe ọpọlọ tó yá sí pé nígbà míì gan ó mọ miscalculate owó tó pa ọpọlọ tó yá sí pé nígbà míì yóò mọ miscalculate owó tó pa níbi òwò ṣé ọpọlọ yín lẹ́wàá tì síwájú láti fẹ́ fi jọ ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dà wà àtọ̀rọ̀ ànábì tó bá wá tọpọlọ yín bá wá takò ẹ̀ wá jùnú so ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dà tànábì lẹ́wọ̀ kan tì síwájú tó bá takò ọpọlọ yín lẹ́gbẹ̀ẹ́sẹ̀gbẹ̀ kan pé ọpọlọ yìí gangba mi mọ́ miscalculate owó mọ́ miscalculate àwọn owó tá a bá pa ìmọ̀lódé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tayyib barakallahu fikum ẹ̀rọ nínú ẹ̀sìn wa kálọ̀ bẹ́ẹ̀ dà mọ́ ṣàṣàn wa lẹ́sìn lórí inshallahul azim láìpẹ́ yìí so a unveil ìròyìn tó pàtàkì kan nípa ọ̀rọ̀ ilẹ̀ tí a ń ṣe kíni tá ń béèrè donation fún yìí so but a ṣe wà lórí ìmọ̀gbà donation nǹkan lọ́bẹ̀ẹ́ dá mẹ́ṣà ṣe dáadáa fún wa gẹ́gẹ́ bá ti sọ ìpè 14 million naira òun la fẹ́ fi gẹ́ẹ̀tì ilẹ̀ yìí so lọ́wọ́lọ́wọ́ báyìí intercity rí ń ṣe 6.6 million naira tó túmọ̀ sí pé ó kù 7.4 million naira ẹ̀yin tá lọ́bẹ̀ẹ́ dá máa ṣe ìgbàláyè fún nínú arziki
ẹ má ṣàmú bá wa dá sí o ẹ má bá wa dá sí o ẹ sì má bá wa pa àmì yẹn sí ká lọ́bẹ̀ẹ́ dá sanwó alẹ́ sanwó lórí àná sọlá musa fún pé ad-dallu alal khair kafa'ili ẹni tó bá tọ́ka yẹn síbi orí bẹ́ẹ̀ ni pòun náà ló ṣe ní ká lọ́bẹ̀ẹ́ dá mọ́ṣá sanwó alẹ́ san dáadáa àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf. tó lórí ọ̀rọ̀ Sheikhul Islam Muhammad ibn Abdul Wahhab challenge ni ń ṣe fún yín so ẹ wá fọwọ́ sọ́yà lẹ́yìn gẹ́gẹ́ fúnra lára yín Afa Abdulrazak ẹ wá fọwọ́ gbáyà rẹ̀ ẹ bọ́ síta àwọn gbákẹ́ fọwọ́ gbáyà rẹ̀ ìpè látọjọ́ tẹ́ ti wà pẹ̀lú àwọn tí wọ́n bí yín kálọ́bẹ̀ẹ́ dámọ́ṣà kẹwọn tí wọ́n bá sí mọ́ so in mini àti as in the mini wọn so ẹ wá fọwọ́ sọ́yà pé ìsìgbọ́ra ẹni yóò ṣẹlẹ̀ rí láàrin ẹ̀yin tàbí bàbá àti màmá wàláhì kò sí bó ṣe lè rí ìpè ẹ̀ ní síra yín gbọ́ yí rí ta lọ́mọ náà so àyàfi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kálọ̀ bẹ́ẹ̀ dá máṣá bá ní ṣe kí ni kó máṣá bá ní kí Ànábì oye báyìí ta lọ́mọ náà ipò wáṣẹ̀ mi lórílẹ̀ ayé yìí ìsìgbọ́ra ẹni yóò wá ní ṣẹlẹ̀ rí láàrin òun àti bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ tí bàbá ó fi fẹ́ ní kinní kan sí ẹ jáde kẹ́ wá fọwọ́ rẹ̀ gbáyà ṣé eléyìí wá tó ní tẹ́ fi sọ fún àwọn èèyàn pé Muhammad Abdul Wahhab kò sí lójú ọ̀nà tó kò sí lójú ọ̀nà ni bàbá Adama Sheikh Adam rahimahullah ni wọ́n kọ́ sínú tíra ipá àpèjúwe dáadáa ń bẹ lára rẹ̀ kéyì ẹ̀yin tí àfa yìí sọ kinní yòó fún l'Ógbómọ̀ṣọ́ Sheikh Adamu tí àfa yìí máa ń pariwo gbogbo gbà ìgbé kinní kan ni wọ́n lẹ̀ Yorùbá kinní kan ni wọ́n ní West Africa bẹ́ẹ̀ Sheikh Adamu sọ pé Muhammad ibn Abdul Wahhab tí àfa yìí ń dínkù fún yín ìpè àpèjúwe dáadáa ń bẹ lára rẹ̀ ṣé ọ̀rọ̀ eléyìí lẹ́wàá mú àwọ̀rọ̀ bàbá Adama so sáfà yìí tó yá sí pé àtòjíjẹ́ ní mọ́ katira yálọ̀ bẹ́ẹ̀ dàmọ́ sábà ní fọ̀nà mọ́ ó mà ṣe o so dẹ́lẹ́lẹ́ kejì so tá a bá ń sọ̀rọ̀ nípa pé ẹnìkan àtàwọn òbí rẹ̀ wọ́n ẹ̀jọ́ ṣe kí ni wọ́n ẹ̀jọ́ sí in good times díwẹ̀ báwọn oníbídíà ṣe máa ń ṣe kí ni díwẹ̀ bọ́n ṣe máa ń sí ní in good times pẹ̀lú àwọn òbí wọn ó yá àyàkuyà gan so àṣìgbọ́ yìí tó ṣẹlẹ̀ láàrin Muhammad ibn Abdul Wahhab àti bàbá rẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé kìíní ibi mo ṣe gbọ́ yéré nípa tẹ̀sìn oye in tó bó ṣe yé mi mọ́ rè báyìí ló ṣe yẹ ká ṣe so Muhammad ibn Abdul Wahhab sì lọ síbi pé báyìí ló ṣe yé mi mọ́ báyìí la gbọ́dọ̀ gbégbà táfi ṣe so kìí ṣe àsìgbọ́ra ẹni yé irú èyí tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn oníbídíà míì tó já sí pé bàbá àtọmọ wọn jọ máa dùyàwó kìí ṣe rẹ̀ rárá àti rárá àfà so kìí ṣe rẹ̀ rárá àti rárá kìí ṣe pé bàbá àtọmọ jọ ń dùyàwó lélẹ́yìí kìí ṣe pé bàbá àtọmọ jọ ń jà fún yàwó lélẹ́yìí kìí ṣe lẹ́yìn kìí ṣe pé bàbá àtọmọ wọn jọ kọ lẹ́tà sí wọn nípa pé ànímọ́ gbàyàwó mi ń gbàyàwó rẹ̀ so fún délé yìí Muhammad ibn Abdul Wahhab kìí sọmọ kò jẹ́ ọmọ tí máa ń ra òbí láre àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣẹlẹ̀ lánàá àti ọmọ ẹni pé báyìí mo ṣe gbọ́ yé so tọ̀ tí Muhammad Abdul Wahhab náà sì sọ pé báyìí lòun ṣe gbọ́ yé oye tóun náà sì lẹ́rìí lórí rẹ̀ so in tó ṣẹlẹ̀ nìyẹn so then kábíyèsí ò tọ́ ká mọ̀ sọ bẹ́ẹ̀ fún àwọn lọ́balọ́ba kábírẹ̀ ò sí oye Allah bẹ́ẹ̀ dá nìkan lẹ́nìkan ò lébi so la yus'alu amma yaf'alu wa hum yus'alun ẹnìkan kan ò lè béèrè lọ́wọ́ Allah bẹ́ẹ̀ dá nípa ẹni tí ń ṣe ẹnìkan kan ò lè gbé yẹ̀wò so àmọ́ wọ́n béèrè lọ́wọ́ àwọn ẹ̀dá Allah bẹ́ẹ̀ dá so fún délé ká Allah bẹ́ẹ̀ dá mọ́ ṣàfihàn ilẹ̀ lórí dáadáa.